Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àbẹ̀ Ọlọ́run ọba àlékeọlá kó má fi àbùkù kan wá, kó sì má ya aṣọ àpọ́nlé mọ́ wa lára níta gbangba. Ọlá la hawla wala quwwata illa billah. Ọ̀rọ̀ bàbá yín principal àti alájà wa Kaola nìbàdàn. Owó tí wá sú sí yẹn lẹ́nu báyìí wà búyọ̀ sí. But ní tèmi rí ń bẹ àkọ́kọ́ ń bẹ ni pé bẹ́ẹ̀ ṣe ń try láti máa tiraka bẹ́ẹ̀ lẹ́ tún kábùkù sílẹ̀ kábùkù sí. Mo dẹ̀ ti má ìdí àwà. Kódà tójú bá ń tì yín tẹ́ bá wò pé ti balẹ̀ jẹ́ pé kò lè work. Èmi bí mo ṣe kéré mọ̀ máa lead yín dọ́dọ̀ bàbá wa Sheikh Sulaiman Farouk Oníkíjípà. Kán ṣàforíjì tọkàn tinú ọkàn, kán ṣàforíjì fún yín. Torí pé ètò tó ń worst jù báyìí lọ, àbùkù tó worst jù báyìí lọ tó ń bọ̀. Ẹ fura. Bàbá yẹn gbé Kùránì dání. Ẹ rí pé mo ń tẹnu mọ́. Wọ́n tún wá gbàwẹ̀ sínú. Wọ́n sì ń gégùn fún yín. Ẹ̀dẹ̀ rò pé lágídí ẹ lọ scot free. Ẹ lọ àbòsí tẹ̀sí fún wọn. Wallahi ẹ lè lọ scot free. Ẹbẹ̀ yẹn wá kọ́ mò ń lọ. Ẹ̀yin ọmọ tẹ bẹ̀rẹ̀ látòrí ìwọ tó pé ẹni Jagunmólú yìí àtàwọn tó bá rí rádaràdá bíi tiẹ̀ yòókù. Kí ló yí tọrọ yín fi rí bó ṣe rí? Ẹ̀yin ò kí ń ṣe mítìn kẹ́ pé bàbá yín ṣàkíyèsí ni. Ṣé bá ṣe wá ń bà yín lójú jẹ́ iṣẹ́ òun ló wá dà? Àbó ó mọ̀ pé wọ́n ń bà yín lójú jẹ́. Ọ̀pọ̀lọ́ ó mọ̀ náà odò mọ́ ó wá dà sáwojú. Kí ni ìwúlò bàbá yẹn gan? Astaghfirullah. Mi ì tí ì rí ibì kan tí bàbá yẹn ti jáde báyìí tán ṣe lecture lórí pé ẹ̀tọ́ ìyàwó sí ọkọ rẹ̀, ẹ̀tọ́ ọkọ síyàwó, ẹ̀tọ́ bàbá sọ́mọ. Kí ni àǹfààní Islam láwùjọ wa? Kí lọ́lọ́run gbà lérò tó fi ní ká máa kírun? Tó ṣá máa mú topic. Mi rí wọn bí ibi tán ti ṣe irú ẹ̀rí láyé. Topic wọn náà ni pé ká máa kọwọ́ bọlé onílẹ̀yọ kọ̀ọ̀kan. Alájà Kaola tó sọ̀rọ̀ àwọn rọ́bìtò. Ṣálájà Kaola bú Sheikh Adam bẹ̀rẹ̀. Wọ́n bú Sheikh Adam náà. Sheikh Adam was 47 years. Nígbà tá máa ìdí àrọ́bìtò wà torí pé wọ́n lajú, wọ́n ti jáde, wọ́n máa ìdí àwà. Táwọn bàbá yẹn ò bá gbà lọ́wọ́ wọn ṣe rò pé yóò ṣẹlẹ̀ ńgbà yẹn. Àwọn bàbá yẹn àgbàlagbà ni àwọn náà làfà gbà ní gbogbo ìgbà yẹn. Sheikh Adam young ó dẹ̀ jẹ́ ọ̀làjú láàrin wọn. Kí wá ló lè ń bẹ̀? Àwọn alájà Kaola tí wọ́n ń sọ̀tàn rọ́bìtò wọn ò try láti ìrísí bàbá Adama kúrò lára rọ́bìtò. Why tẹ́yìn fẹ́ ìrísí àwọn bàbá tí wọ́n kúrò bẹ̀? Why? Kí ló dé? Ẹ ní ẹnu àpọ́nlé kankan tẹ́ fi sọ̀rọ̀ ẹnì kankan bí kó ṣàjẹ́ pé ẹ̀yin nìkan ni wọ́n máa pariwo àbí kó ṣàjẹ́ bàbá yín nìkan ni wọ́n máa pariwo. Kí ló dé? Ọlọ́run ṣe wá fi yín ṣàdánwò fúnlẹ̀ Yorùbá báyìí. Àbẹ́mọ̀ pa dánwò lọ́lọ́. Àwọn vibrant young afa ti pọ̀ lára àwọn afa wa Abdul Hakim Mudathir oníyàwó mẹ́ta, afa wa Ibrahim Sulaiman Esauki. Àwọn tí wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lóhùn ó mọ̀ gbọ́ báyìí inú ẹ̀ ó sì mọ̀ dùn. Afa wa Saki, afa wa Salman Abdullah, wọ́n pọ̀ bẹ́ẹ̀ lórí. Mi tó sọ àwọn àgbàlagbà o, mi sọ àwọn Sheikh Imran Abdul Majid Eleha o. Ẹ sá mọ̀ káwọn èèyàn lábùkù, ẹ sì mọ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ pọ́n yín lé. Ẹ tí wà lójú tí mo báyìí obìnrin lẹ tó wá ń bá tàkùrọ̀sọ. Ìyá Ìbàdàn ló ti gbà kó lórí. Sẹ́yìn wọ́n tó wá fẹ́yìn náà ló kọ́ nísìnyí. Ó kọ́ ó bá yín dalẹ́ ńgbà náà. Ẹ ti wá di dádì lẹ́kọ̀ọ́. Ṣáyé lẹ wá ń ṣe yẹn. Ẹ kùn bí wọ́n tẹ́ ń ṣe yìí. Wallahi ojú yín ti ń ti èmi. Ọ̀rọ̀ yín ó ń tì mí lójú. Ṣé ẹ láwọn àbúrò àbáwọn fámìlì kankan tán tí ẹ lè pè yín kán pè yín sáàrin kán pè yín sí fámìlì mi tí pé ń bójú àwọn jẹ? It's getting worse by the day. What's your problem? Ó ga o.